torí báwọn bàbá wa ṣe máa ń wá wàhálà rí àwa la ní kọ́ máa bu ọba ó dà ipá sí kò tá máa já wọn pàṣọ ti tó báyìí ẹ bá mi ṣí àkíní ẹ káàbọ̀ ọ̀rọ̀ yìí ò ní pọ̀ kú rárá mo kàn fẹ́ sọ ìtàn kékeré kan tá a gbọ́ tá a mọ̀. Ìtàn kékeré kan tá a gbọ́ tá a mọ̀ ẹ má bínú ibi iṣẹ́ mo wà ọ́ 2503 zone 3. Ìtàn kékeré tí mo fẹ́ sọ lórí kíní ẹjọ́ dúró lọ́hùn ẹ kàn sáré bá mi ṣe ẹ̀ kékeré ni bàbá wa ọlọ́fà mọ́jọ ọmọ abísújó kọ ìjàkadì lóru ọ̀fà bàbá wa ọlọ́fà àwọn ọmọ Yorùbá ní ẹ bá mi ṣe àkíní yìí o wọ́n ní à ń jẹ ìkúrú kó tán ẹ̀yin bàbá wa ń gbọ́wọ́ ẹ̀ sáwò a ṣẹ̀ṣẹ̀ ń bọ́ nínú ọ̀rọ̀ Olúwo bàbá wa ọlọ́fà yìí náà wá sọ̀rọ̀ ẹ̀yin ọmọ kábíyèsí ọlọ́fà àwọn òní bú bàbá máa sòótọ́ ọ̀rọ̀ fún wọn níbi tá a bá dé ìyàwó náà ti kú lọ́mọdé ó yẹ káwọn bàbá yẹn jókòó kọ́ máa gbàṣẹ lẹ́nu àwọn ọmọ wa ni ìyà ń jẹ aráàlú ìyà ń jẹ ọmọ ìlú ọlọ́fà ó ní òun fún àwọn Fúlàní citizen ìlú mi gbọ́ rí pé ọba kan máa sọ pé òun fún àwọn èèyàn ní citizen mi gbọ́ rí gọ́ọ̀mẹ̀ntì ló ní approval lórí yẹn ẹ̀sìn yẹn lé ní. níjọ́ tí aláyé ti dáyé ọba ọlọ́fà àti Ìlọrin wọn ò fẹ́ràn ara wọn rí mo kọ sílẹ̀ kódà àwọn tó jẹ́ ọmọ Ọ̀fà gangan náà sọ ìtàn yìí ọba ọlọ́fà àti Ìlọrin wọn ò fẹ́ràn ara wọn rí ọ̀dà ayé àti ọ̀run ní ọlọ́fà àti Ìlọrin mo sọ níjọ́sí mo ní wọ́n pín owó táwọn ọba kan máa gbowó àwọn kan ní mi mọ tí mò ń sọ wọ́n ti ní kí mi má búyàn mi ò ní búyàn àwa máa fọpọlọ orí sí ni sherry we are going there wàláì ibẹ̀ a máa débẹ̀ èyí tá a máa fi jókòó tẹ máa fi wá máa pa wá mọ́lẹ̀ yẹn kò ní sí yẹn mọ́ bàbá wọ lọ́fà ẹ tètè àjọsí statement yín kó tó late èmi ò ní nǹkan tẹ́mi máa ṣe fún yín o bọ̀ ìròyìn tá à ń gbọ́ lẹ́nu àwọn ọmọ ó ṣe jẹ́ pé ńgbà tí wọ́n àwọn èèyàn kò ní ìdí kan ní ọlọ́fà náà tó wá ṣe tiẹ̀ ọlọ́fà àti Ìlọrin wọ́n ti wá jọ ń ya fọ́tò ọ̀tá ayé àtọ̀run ní ọlọ́fà nínú ìtàn tó tún jẹ́ pé àwọn ọmọ àtọ́jọ́ ọmọ Ọ̀fà wọ́n sọ fún wa rálì tí wọ́n lọ ṣe lóòrò olóòrò ọ̀fọ̀ọ̀rò kódà wọ́n expect Sunday Igboho náà pẹ̀lú nǹkan tọ́lọ́fà ṣe yìí ìgbà wo náà ní mú sí olóòrò náà lórí nítorí pé ń wá first class ọba tí ò jẹ́ nǹkan kan fún yín first class ọba tí wọn ò fún yín ní respect first class ọba tẹ́ lè pàṣẹ nínú ìlú kó ṣe first class ọba tó yẹ pé àwọn olóṣèlú ló ń direct yín first class ọba tó yẹ pé chairman local government lásán ó lágbára jù yín lọ first class ọba tí house of representative tó lágbára jù yín lọ first class ọba tẹ́ ẹ̀ tí ẹ̀ lè bọ́mọ̀ olúkọ sọ̀rọ̀ tó bá sọ fún yín pé kò sí nǹkan tó fẹ́ ṣe first class ọba tó yẹ pé o ò lè sọ kó ní kó lọ gbéyàn wá first class ọba tó yẹ pé tí wọ́n bá bú ẹ lè pè wọ́n pé ẹ lọ gbéyàn yẹn wá tẹ́nibọ̀dì bá bú ọba kan sìn kò síjọba tẹ́ ẹ lè fi gbéyàn yẹn irú first class ọba ò ní ọba olóró wá ń wá ẹ ti gbowó ṣe fẹ́ gbọ́ ẹ̀yìn èèyàn wa wọ́n ti gbowó o èmi ò mọ̀ o but àwọn ọba kan ti gbowó ṣẹ́rí bí dàtí máa mọ̀ ń sìn ẹ máa rí pé fúnra ara wọn náà máa jáde náà máa sọ̀rọ̀ àwọn ọba olè kọ̀ọ̀kan nu wọn máa jáde ẹ wò
ẹ má wulẹ̀ mẹ́sọ̀ pé ọba kan o, ẹ má dárúkọ ọba kan o. Ṣé nínú ọ̀rọ̀ wọn lẹ́tí máa mọ ọba tó gbowó torí owó tí àwọn Fúlàní bá fún wọn, they must stop. Ààrẹ, mo nígbàgbọ́ lórí ara mi tí n bá sọ̀rọ̀ ẹ gbà mí gbọ́. Ààrẹ, pẹ̀lú respect ẹ̀ fún mi, mi ò ń ṣe ààrẹ aláhesọ, mi ò ń ṣe ààrẹ tó kàn ń píkì ọ̀rọ̀ kọ̀ǹfàmù ni. Àwọn ọba kan bú mi, wọ́n rán àwọn ọmọ wọn sí mi ìpè mò ń sọ̀rọ̀ ẹ̀yin yẹn jọ níjọ́ tí mo ti ń sọ̀rọ̀ ọba ṣe ti gbọ́ kí n bú ọba rí? Ẹ jọ̀ọ́ ẹ dá mi lóhùn, ṣé ẹ ti rí inú ṣó kan kí n máa gbé ọba kan ṣépè? Àmọ́ ọba tí ò bá ti sòótọ́, tí ò bá ti dúró, àwa máa kàn sọ̀rọ̀ fún ni. Ọba kankan ò lè perú wa lọ́mọdé. Èmi yìí mo wà lára ẹni tó máa ń sọ pé ẹ fi àwọn ọba lẹ̀. Àmọ́ ṣe fẹ́ gbọ́ èèyàn, ẹ tẹ̀sẹ̀ ọba tó bá ti kọjá iye lójú bí uyu. Ẹni ọba tó bá ti kọjá iye ẹ tẹ̀ sí wọn lójú. Olóró ọ̀fọ̀rọ̀ ẹ ti kọjá iye yín bàbá. Ẹ jọ tó lọ bàbá mi, kí lẹ̀ ń wá? Kí lẹ̀ tún ń wá pẹ̀lú ọjọ́ orí yín? Kẹ́yìn wá sọ pé èyí fún àwọn Fúlàní ní ìwé ọmọ onílùú. Eléyìí ò ṣe bá ààrẹ èso gbogbo ilẹ̀ ti rí. Ẹ sọ ní máìkì ní. Ṣé mo pé téèyàn bá fi tó bá tààpù ń gbà mí, tó bá ní bàbá wa Sunday Igboho ó sọ báyìí tó bá tààpù, èmi ò nígbàgbọ́ sí. Tó bá ní bàbá wa rẹ Kakanfò Yorùbá wọn kọ̀ọ̀kan tó bá tààpù, èmi nígbàgbọ́ sí. Bọ̀ tó bá ti fi máìkì sọ̀rọ̀, ibẹ̀ yẹn ni mo fẹ́ kí n máa dúró lórí. Ṣé tó bá ti tààpù, wọ́n lè ní Lai Mohammed sọ kíní kan, ẹ jẹ́ kó sọ jáde. Wọ́n lè ní Buhari sọ kíní kan, ẹ jẹ́ kó sọ jáde. Ṣé nígbà tí Buhari wá, ẹ rí pé gbogbo ilẹ̀ rí live and direct lẹ́kọ̀ọ́ tó ní èèyàn ò lè jókòó, ó ta sí bàbá wa Tinubu direct, kò ń ṣe indirect, direct wípé ó ò lè jókòó sí kókó máa pàṣẹ. Ẹ jọ ṣé kò yẹ kó ti mọ̀ ọ́ sìn? Ẹ̀yin bàbá wa Fáṣọlá, gbogbo ẹ̀yin gọ́fìnà Èkó tó fi sórí oyè, tẹ́ ẹ̀ sọ́pọ́ọ̀tì wa, tẹ́ lérò pé lè dàgbò wa nù. Ẹ wò, ẹ tètè sọ́pọ́ọ̀tì movement yìí jẹ́jẹ́, torí bí táwa ń bá lọ. Ìwọ tó bá mọ̀ pé o fẹ́ sọ́pọ́ọ̀tì kìíní yìí, ẹ̀yin èèyàn kò le rárá. Ẹ jáde, ẹ ṣe ṣóò. Ìwọ tó bá mọ̀ pé máa ṣe pè mí kí n train yín, wà láì 5 minutes training kó tí kò máa sọ, wàá bọ́ta wàá ṣe ṣóò lórí Yorùbá yìí. Eléyìí ò ń ṣe àsìkò tí èèyàn kan máa jókòó. Eléyìí àwọn ọba Chani alátẹnujẹ, God bless you Adélé, àwọn ọba alátẹnujẹ, ọba Òró, Olóró ọ̀fọ̀ Òró, ó wà nínú ọba tí mo respect. Ọba Ọ̀fà, ó wà nínú ọba tí mo respect. Ọba Ọ̀fà àti ọba Àlọrin tí ní jẹ́ táyéláyé ti dáyé táwọn èèyàn ń sọ, èmi ò sọ ọmọlúwẹ̀ bọ̀tà àwọn ọmọlúwẹ̀ nínú gúùpù mi. Wọ́n sọ wọ́n ní pé wọ́n ń ṣe ọ̀rẹ́, ọ̀tá ayé àti ọ̀run ni wọ́n. Ẹ jọ̀ọ́ tí orí Ọlọ́run kábíyèsí, kí ló dé? Kí ló dé tẹ́ ẹ ṣe báyìí? Kábíyèsí, kí ló dé Ọlọ́fà? Ẹ dẹ̀ sọ gbogbo olùdẹ̀ gbé. Tí Fúlàní bá wá bẹ̀rẹ̀ sí ní pa yín, ẹ wálẹ̀ sọmọ, àwa ti mú dání o. Ṣé rí pé ọba kí lorúkọ ọba wa yìí, the youngest king tá a fẹ́ràn jù tẹ́lẹ̀ tó dẹ̀ lọ sọ ààrẹ Olúwo. Tọ́ba léèyàn fẹ́ràn ọba, mo fẹ́ràn Olúwo. Personality ẹ̀ mo fẹ́ràn ẹ̀, looking ẹ̀ mo fẹ́ràn ẹ̀, ìjáde sí ẹ̀ mo fẹ́ràn ẹ̀. Bọ̀ òun náà ti lọ sòdí pọ̀ máa olóṣèlú. Ẹ̀yin ọba tó yẹ kẹ́ ronú wípé ó yẹ kẹ́ bọ́ sípò kẹ́ máa pàṣẹ. Nítorí wọ́n ti wá ń gbé owó fún yín, ẹ lè ṣe kankan fáwa. Ẹ wò àwọn bọ́ìsì kan respect yín ni,
ìtọ́ ṣe fún eléko ṣe mọ̀ pé wọ́n ṣàánú wọn lẹ́kọ̀ọ́ wọn ojú ààfin yẹn ẹni pé wọ́n ti jó ààfin Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ọba yòókù èmi ò ní dárúkọ ọba kankan mọ́ o ó dà pé àwọn ọba míì tá à ń pọ́n wọn lé wọn ò fẹ́ pọ́nra wọn lé wọ́n ti wá ń kọjá àyè wọn wọ́n sọ nǹkan tí ò yẹ kó máa sọ lẹ́nu kí odidi ọlọ́fà máa bọ́ta kó máa sọ pé àwọn fún àwọn Fúlàní níwèé ìgbélùú Fúlàní tó ń pa àwọn ìran yín Fúlàní tó ń pa ẹbí wa Fúlàní tó ń pa ará wa ẹ wá lẹ fún wọn ìgbélùú kábíyèsí tẹ́ṣe yóò dá o táwọn ọmọ ìlú yín bá dákẹ́ àwọn ò ní dákẹ́ o nítorí pé àmọ́ bọ́fà ṣe ṣẹlẹ̀ o àmọ́ bóòrò ṣe ṣẹlẹ̀ o Ìlọrin gangan tọ́ba níta ló ní Ìlọrin Aláàfin Ọ̀yọ́ ló ní Ìlọrin ẹni ẹrí ẹbí ẹ lọ wá ìtàn ẹ wọ́n á sọ ìtàn Ìlọrin fún yín kò séèyàn ń bẹ̀ rárá àwọn ọmọ ogun Aláàfin Ọ̀yọ́ nígbà wáṣẹ̀ náà máa ń lọ nǹkan ogun níbẹ̀ ìdí tó fi ń pè ní Ìlọrin nìyẹn tí bàbá bá ránṣẹ́ pé àwọn ọmọ ogun wọn á ní àwọn wà níbi táwọn ti ń lọ irin kó tó di pé bàbá wa Àfọ̀njá ó gbàbọ̀dè àbọ̀dè tí bàbá wa Àfọ̀njá gbà àwọn Fúlàní wá wọ Ìlọrin wọn ò lórúkọ míì tó sọ Ìlọrin ni nítorí pé àwọn ọmọ ogun Aláàfin àwọn náà ń lọ àdá náà ń lọ irin wọn ní ibẹ̀ náà ti ń lọ irin